Africa Content TV. Ìjọba tó ti lé sójú títì. Ẹ̀yin ẹ̀rọ lágbára tó bá àgbẹ̀ kú lọ́nà olóyè ọ̀dọ́gbọ̀n àlàmúgbà ló rọ́nà lọ. Báyìí àgbẹ̀ bá jẹ́. Ìjọba tó ti ìṣubú sójú títì. Ẹ̀rọ àgbẹ̀dá àwọn alágbára ń gbé máa yẹ. Wọ́n bá àgbẹ̀kú lọ́nà. Àwọn bàbá mi ní wọ́n ní ń ṣe kí ẹlẹ́dún náà lórí ọjọ́ bá ẹgbẹ́ lọ́lágbàgbà ní àlàdúgbà àwọn alágbára tó bá wà tó. Ọ̀rọ̀ olórí ní ìlànà náà àti ara. Ọ̀rọ̀ olórí ní ìlànà ẹ̀ka ọ̀pẹ́ mọ̀ òfin àtàn àlàdúgbà dáadáa. Torí tó bá jẹ́ pé lórí ẹni máa bú mi. Bẹ́ẹ̀ ṣe tí owó kì í ẹ̀rọ àbádàbà àti lówó tó bẹ̀ lẹ́nu wọn lágbára tí a máa ń pe. Olórí ni òkú ẹgbà àti wọn ra ẹ̀mí dáadáa. Ó bá jẹ́ pé ọlọ́run dà tó yìí. Ojú tí mo níwájú. Nípa kan náà bá ti ṣe ogún lẹ́la padà rẹ̀ lábẹ́ ẹ̀rọ. Ó bá jẹ́ pé làwọn ò dáa tó lọ o. Èyí ti ń bẹ́ ọlọ́dún aláàbí bá a ti wá. Abẹ́lẹ̀ ẹsẹ̀ bá a ti o. Bẹ́ẹ̀ bàbá sí. Gbogbo ẹgbẹ́ lọ́wọ́ ń dáa tó èèyàn ọ̀gbẹ́lẹ̀ bá a ti wá. Aláàbí bá a bá a rán. Ẹgbẹ́ tá a ní bí wo. Àárín orí gbọ́dọ̀. Bàbá dámú sí. Ọlọ́run ọ̀pá ọ̀tá àbí èèyàn múlẹ́mú òògùn àìsàn aláàbò gbogbo wa. Lọ́dọ̀ níyàwó. Ọjọ́ tó máa pàdé jí wáyá. Àwọn méjèèjì rẹ̀. Bóyá bọ́sọ̀bù náà ti parí. Bóyá inú mọ́tò náà ti parí. Bóyá ilé ìwé náà ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ àwọn bàjẹ́. Bóyá ọ̀rẹ́ kan lórí tí ọdún sí wọn sí àwọn kúlẹ̀ lágbàdàgbà ládùúgbò tó di lọ́kọ̀ láya. Ọ̀nà kan wọ́n ká àbúkẹ́ òṣù ìpínlẹ̀ bá àdúrà aláìní láàbí mọ́ra. Èmi àtàwọn fáǹsì ara gbogbo ìgbà ìta ọ̀nàkọ́ adúgbòjì lágbómọ́ra ògúnlé bá àdúrà. Wọ́n jọ bí ọkọ̀ ògúnlé gbogbo ìgbà ìta ọ̀rọ̀ àgbéká máa ná. Èmi fẹ́ bàtọ́. Èmi ní Nàìjíríà. Lọ́wọ́dẹ́gbẹ́ ọlọ́run dábà sólóbìnrin ní kúlẹ̀ lágbàgbà ní àlàbí bá ti fẹ́. Bẹ́ẹ̀ báwọn yẹn ni tó sọ ọ̀dọ́ ẹ̀ náà sí. Màá fi ṣe ṣìnà jù. Adéla ti bàjẹ́. Bẹ́ẹ̀ báwọn yẹn ni tó sọ bẹ́ẹ̀ lójúmọ́. Gbogbo ẹgbẹ́ ọlọ́run dábà sólóbìnrin. Màá fi ṣàbàfẹ́. Ṣé gbogbo ilé ẹgbẹ́ ṣàbìbàfẹ́ lórí kìíní kan náà? Ẹ̀jẹ̀ dúkú ọdún ọkùnlé lágbàdà ní àlàbí ẹ̀rọ mi lọ sẹ́run lábàánà bá a sí. Ìfẹ́ ló jẹ́ bẹ́ẹ̀. Ìgbà tó pé ìjọba kúlẹ̀ bá a fún wa. Ó lọ́wọ́ lọ́kùnrin ni èmi ní ìgbà fẹ́. Àmọ́ àwọn tó sọ bẹ́ẹ̀. Kò sí méjì tó ń tẹ́ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ lábàánà bá a sí fẹ́ bí. Èmi àtàwọn fáǹsì náà ni wọ́n jẹ́ bí ọkọ̀. Àgbàdo ní ìyàwó ni.
fi pẹ́sà ìhà kúnlẹ̀ àbáta làbùdúdú wá. Àwọn fọmọ ológun àlá tí bá a fún wọn. Èmi náà mú wá fún iṣẹ́ tí wọ́n fún ẹgbẹ́ olùgbàgbọ́ aláàbí ajẹ́wọ́rọ́. Àwọn náà láwọ́ bí Ojúbọ́lá ní Fẹ́síwá, agbẹ́sẹ̀kẹ́ bí aṣàbí Ojúbọ́lá lẹ́gbẹ̀dà ní àlábí tá a bá tún máa wá. Táwọn bá wọ́n ṣe ní ní bàbá ló fàṣẹ sí. Àti wọ́n ṣe ní ìlànà àtẹ̀ka hòtẹ́ẹ̀lì fèsù ìyẹn ní fọ̀. Àti tẹ̀sẹ̀ wọ́n bí. Táwọn bá tún máa padà wáyé làbánàbà àti fèsù yàrá tó fẹ́ wá sí. Àjùmọ̀ lálẹ́ àbá pa àgbà ìwà sí ara mi. Torí ṣé o ló jẹ́ àdúrà? Àmọ́ bí ọmọ ìyàlá gbogbo ìgbà àgbẹ̀ ìgbà àgbẹ̀ fún ọdún. Orúkọ náà sọ̀rọ̀ orúkọ náà sọ̀rọ̀ orúkọ náà sọ̀rọ̀ àmọ́ bí ọmọ mi náà orúkọ náà sọ̀rọ̀. Ṣé òun kò ní ìjìnlẹ̀ orúkọ náà sọ̀rọ̀? Ṣé àwọn orin kan ṣe orúkọ náà sọ̀rọ̀? Orúkọ náà sọ̀rọ̀ orúkọ náà sọ̀rọ̀ orúkọ náà kú ní ìlú rẹ̀. Orúkọ náà sọ̀rọ̀ orúkọ náà sọ̀rọ̀ orúkọ náà Abẹ́ńdá ìtẹ́rì ìfọ̀, abẹ́ńdá ìdálẹ́ni bí. Ilé bàbá ti fẹ́, òun ló ní bí ìwé fúnlẹ̀ àgbàdo ní àlàfo rẹ̀ lọ. Aláṣẹ abẹ́ńdá ọ̀fẹ́ òṣùwà ìyẹn nífọ̀, àwọn alábá oṣù. Adébí ìfẹsẹ̀ wọ́n bí abẹ́ńdá ọ̀fẹ́ oṣù, àtúntò wá. Bàbá ti máa padà wá. Abẹ́ńdá hotel phase 3 la máa bá wọn ṣe aláàbí àìmọ́dà ìgbà ẹ̀rọ sí yán. Ẹjẹ́ wọn ti yẹ́sẹ̀ ní gbọ́dọ̀ ìwò. Ṣé olùkọ́ ni bẹ́ẹ̀ ọmọ ọmọdé náà ìrọ̀lá ìgbà tó ń ṣe. Ẹbí ní ẹgbẹ́ mi. Ẹbí ní o. Ẹbí ní o. Ẹlẹ́gbẹ́ mi ò ní ìgbà tó ń ṣe.